ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè láàárọ̀ yìí. Ọ̀rọ̀ mi ò pọ̀ rárá. Ẹ ti mọ̀ pé ààrẹ náà máa sọ sọ́rọ̀ yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òjọ̀rọ̀ bàbá wa K1 the ultimate, big brother daddy wa. Ṣé rí kíní kan ò yí ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní orí íńtánẹ́ẹ̀tì. Èyí gbé, tọ̀hún gbé, eléyìí náà gbé. Ó ní nǹkan tó ń ṣẹlẹ̀. Bọ́ ẹ jẹ́ ńlá hàn yín bí wọ́n ṣe máa ń sọ pé làáhàn mi ni bàtà ké ló tù fẹ̀. Ṣé ẹ fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ tó jìnnà sírọ́? A lot of people lay against ọ̀rọ̀ mi, but I will tell you my own story lórí kíní. Kí ló dé tó jẹ́ yí pé àwọn obìnrin gangan fúnra wọn máa ń wá star kiri? Star tẹ́ bá wá rí, ẹ ti gbàgbé pé star kan fẹ́ bá yín sùn kó fi ilẹ̀ kó lọ ni. Most especially kíní yẹn ń ṣẹlẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà lóyìnbó tó máa lọ́lé, tó máa bá obìnrin sùn, tó bá ti di pé obìnrin yẹn hàn padà wọ́n láwọn lóyún. Fọ́ọ̀tì yẹn ò sí lọ́wọ́ ẹnì kankan o, bíi fọ́ọ̀tì ẹni tó jẹ búrẹ́dì tọ̀rátọ̀rá níjọ́ mi ẹ máa dọ̀rá borí. Ẹ wá ríbi tí mò ń lọ gangan. Ṣé rí gbogbo àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ pé kíní kan tó ń bú K1 the ultimate pé kíní kan ó ṣe gbá kan. Kí ló dé tá a fi kárò dáadáa? Fọ́ọ̀tì ta lẹni tó wá fún ẹ ní one night stand. Olóòní lè wà ní pátí kó lóbìnrin tó like. Nígbà tó jẹ́ pé tóbìnrin tó olórí bá ti ń kọrin, táàmì yẹn lẹ máa jùdí wèrè sí wọn. Wọ́n wá ṣẹ́jú sí wọn, wá ṣẹ́jú sí kan nu kéèsì. Ọmọ tẹ́rí yẹn o kò gbọ́dọ̀ lọ. Lẹ́yìn yẹn ẹlòmíì báyìí ẹ̀yìn stage náà ti fún ní dọ́gì. Okay, ọmọ yẹn fún ọmọ yẹn ní nọ́mbà mi ní kó wá pàdé mi ní Houston Hotel lọ́la ní so time. Àwọn obìnrin ò ní kọ̀ kó jẹ́ ìyàwó ilé o, kó jẹ́ ìyàwó kò jẹ́ ìyàwó ilé o. Star tí Wasiu Ayinde jẹ́ yẹn lásán á tẹ̀lé wọn. Star tí Wasiu Alabi jẹ́ lásán á tẹ̀lé wọn á wá bẹ̀. Star tí Taye Currency jẹ́ lásán á lọ. Star tí Òṣùpá Saheed ọba orin jẹ́ wọ́n máa lọ wọn ní kọ̀ nítorí pé àwọn gangan ti ṣe sí ọkùnrin yẹn lójú agbo. Ẹ wo gbò yẹn, ẹ bára yín wẹ̀ yín yá wa. Mi tí obìnrin tó sọ̀rọ̀ straight, but wọ́n ń support obìnrin yẹn torí pé ó bí ọmọ. Ókè ọmọ tẹ́ ń sọ yìí, sọmọ 5 years ni àbọ̀mọ 6 years, ọmọ 20 years. Ẹ wá wí tán ọ̀pọ̀lọpọ̀ yín sọ ọjọ́ ọ̀la wo lẹ máa ń rò. Ẹ mọ̀ pé tẹ́ bá ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la, ẹ máa sọ̀rọ̀ ọjọ́ ọ̀la yẹn fún tálíkà. The only thing tó lè gbé ọjọ́ ọ̀la wọn ni pé kán síkì, ìyẹn ni ojú máa ń ti owó. Ẹ wádìí ọ̀rọ̀ mi dáadáa. Tójú bá ti owó, ó ní pé kéèyàn síkì kó má rí owó tọ́jú ẹ̀. Ó ti kọjá àrú àwọn K1 mi support K1 o. Ẹ má máa ro ẹ̀ ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la fẹ́ni tó lọ sí 70. Ṣé àrò orí pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí? Ọjọ́ ọ̀la fẹ́ni tí ò ń ṣọmọ 40 years, tí ò ń ṣọmọ 50 years, ẹni tó ń lọ pé 70, ẹjọ́ sọ́jọ́ àárọ̀ ló wá wà ní going to 70 torí kí nìyẹn ò yé mi. Tọkùnrin bá ti ṣàṣe má ṣe báyìí next ọjọ́ ọ̀la ẹjọ́ ọjọ́ ọ̀la pẹ̀lú adúrú ọmọ tí K1 ti bí. Ṣé ń ṣeré ni? Ọjọ́ ọ̀la pẹ̀lú adúrú ọmọ tí K1 ti bí. Ó ṣe jẹ́ pé ìsìn ni màmá èèyàn ojú tó bá tẹ̀ tíjọ́ ó ti fi lọ K1 tẹ́lẹ̀. Kí ló dé tó yẹ pé ìsìn ló yọjú? Ọ̀rọ̀ man support man kọ́ leléyìí o. I'm not supporting K1 because ibi tí K1 ti ní blame ni pé kí bàbá yìí náà máa bóbìnrin sùn láì dọ̀rá borí. Bọ̀ kíní kò yí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn olórí yìí náà ti ṣiṣẹ́ sára. Wọn ò ní kó àrùn. Téèyàn bá lọ àwa gan tá kéré yìí tá àti ẹ̀ ń ṣe olórin. Tá bá wà ní pàtí tóbìnrin bá díjú sí wa tá bá ní kó lọ fún káàdì á tẹ̀lé ẹ̀ dá ní kó fún káàdì. Tá àti ẹ̀ ń ṣe olórin yìí. Àgàgà tó bá mọ̀ wá tó dẹ̀ tún ti rí pé òbòdó òyìnbó la ti wá.
bó tiẹ̀ wá látòbòdó òyìnbó tọ́mọ ọkùnrin bá ti dúró tó san obìnrin fẹ́ tẹ̀lé kò sí nǹkan kan tó ń jẹ́ ìfẹ́ mọ́ nísìn ẹ lọ wò dáadáa ẹ wo orí Facebook ẹ wò nǹkan táwọn ọmọ 20 26 27 ẹ wò nǹkan tó ń dánwò lára ẹ di pé there is nothing like love. So ìwọ ọkùnrin tó bá ní opportunity ìwọ obìnrin tó bá rí opportunity pé ọkùnrin kọ̀ọ̀kan fi ìfẹ́ hàn ẹ́ lásán sister mi grab ẹ o bọ̀ ó máa ń yà mí lẹ́nu pé ńgbà míì àwọn tí ọkùnrin bá fẹ́ràn àwọn obìnrin ò ní fẹ́ràn wọn ẹlòmíì náà máa fẹ́ràn tó bá wá jìyà bó ń bẹ̀ wọ́n wá fẹ́ padà sọ́dọ̀ ẹni tó fẹ́ràn wọn bó náà ti ń ṣerú ẹ̀. K1 The Ultimate ti kú ònú ẹni tí a máa halẹ̀ mọ́ bàbá yìí ò ń ṣọmọdé ọmọ 20 years lọmọ yìí life wo lọmọ yìí ti live life wo nìyá ẹ ti live ẹ bèrè òpó madam bolẹ ti pàdé ẹ nínú gbogbo yín tó ṣùọ fún yín pé K1 ló lọmọ lè jọ ọmọ ń jọyàn gbà mí kò bọ kò ṣùọ ṣe rí kíní èmi ò bá ní ká máa farabalẹ̀ wa má ti torí pé afẹ́ kan àwọn náà fẹ́ ṣe content afẹ́ ro àwa yìí ò dóde yẹn o àwa kan bẹ́ẹ̀mi ṣe wà yìí ẹ gbàgbé kò ní iye owó tí Facebook fẹ́ fún èmi wọn ti ẹ̀ ń fún èmi lówó nítorí máa violate all the time ní màá gbóni olórin síbẹ̀ next tó máa gbọ́ wọ́n ti yọ kíní mi nígbà tí wọ́n ṣe pé yẹn èmi kàn fẹ́ máa jẹ́ kí àwọn èèyàn wa ọgbọ́n díẹ̀díẹ̀ tèmi ní ni mo fi ń jẹ́ káwọn èèyàn máa àwọn èèyàn sọ̀rọ̀ fẹ́mi náà lẹ́nu tó máa ní tó sọ kí ló dé tó yẹ pẹ̀yìn obìnrin olórin lẹ́ ranjú mọ́ àtẹni tó bá lówó agreement wo ló wà láàrin ìwọ àti ẹ̀ kó tó di pé o lóyún sígbà tó o lóyún yẹn o rí K1 kó tó di pé màmá ẹ kú láti lọ sọ pé mo lóyún fọmọ yín ó ṣe jẹ́ pé ìsìn náà jáde bóyá tí wọ́n sọ tí K1 ń yarí àmọ́ o but why kí ni ìtumọ̀ ọjọ́ ọ̀la yín lẹ fi ń ṣeré ọjọ́ ọ̀la yín ní kinní kan ẹ má máa sọ yẹn mọ́ fẹ́ni tó bá lówó bí kẹ́ máa sọ fọ́kọ́ya tí ò bá fẹ́ rú ìyàwó tó fẹ́ yẹn tó máa rán owó ń ṣẹ́ èmi ò fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ yẹn mọ́ ọjọ́ ọ̀la yẹn lẹ fi ń kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọjọ́ ọ̀la tẹ́ ń pariwo yẹn táwọn kan ti pariwo ẹ̀ tó fi kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin táwọn ọkùnrin míì fi lọ ń fẹ́yàwó kékeré tó ń fẹ́yàwó méjì mẹ́ta sí but ìyẹn kọ́ lọ̀rọ̀ but what kind of agreement did you have with ẹni tó fún ẹni one night stand tó yẹ kó o délé tó yẹ kó lọ alábùkún kó po ọ̀sán wẹ́wẹ́ kó kó gbó ẹ̀ pọ̀ tó yàn òfin ní wáyé rárá tó bá ti ń rí symptom àwọn nǹkan wèrè kan wà tó lè lò ní gbogbo ìgbà yẹn even sìn tó yàn òfin ní wáyé rárá kò ní jẹ́ shame anyway mi tún ní blame ẹ̀ ó lè jẹ́ wọ́n ní kó má ṣẹ́yún bọ̀ ìgbà tó mọ̀ bẹ́ẹ̀ kó lè jẹ́ kọkùnrin bẹ́ẹ̀ sùn láì lo ọ̀rá àdáàbòbò ẹ̀yin boys àtẹ̀yin woman àtẹ̀yin guest ẹ̀ wá ń gbòòrò ẹ̀yin ní kẹ́ ṣọ́ ara yín ẹ̀yin ní kẹ́ ṣọ́ra yín kò ṣe gbogbo ọkùnrin tó bá ń bá yín sùn náà lẹ máa tẹ́dí ilẹ̀ fún ìgbàrà tẹ máa jẹ́ kó dá sí fún yín ọmọ kan sì ó wà lórí Facebook tí mo rí ó lóun ti fún over 20 something person ní HIV ààrò yẹn o àmọ́ tó wá sí òtí ẹ̀ jí sòrò bọ́kùnrin ṣe ń lo obìnrin wàá gbọ́ mo ti lò ó bẹ́ẹ̀ lobìnrin náà ń lo ọkùnrin ẹ máa rí you can check my phone tó bá ti ń di you can check my phone láàrin ìwọ àtìyàwó ẹ ọmọ bá gbàgbé mo fi kún ni àwọn ọkùnrin gangan mò ń bá sọ̀rọ̀ ẹ wake up gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ń tà ń sìn wọn ò déètì ẹnìkan wọ́n máa láwọn ní 2 million lákàntì boyfriend wọn ní 100,000 lákàntì à ń wò tá à ń rí ríṣiríṣi tí ò ń ṣe pé bóyá content tó yẹ pé confam ni so ẹ má máa rọ̀rọ̀ ọjọ́ alẹ́ fẹ́ni tó bá lówó lọ́wọ́ kò work ẹ lè wá bí kẹ́ bú mi ẹni kẹ́ pàdé yín mọ́ tó bá pè yín tó bá bá yín sọ ẹnìkan lo rọ́bà tó bá ti lo rọ́bà ẹ lọ irú nǹkan tá à ń sọ yìí sí ó lè jẹ́ kọ́ bọ̀ K1 fún bọ́ bàbá ẹ jẹ́ ń sòótọ́ fún yín ó ní tẹ́ ẹ kọ́ ó ní ìtumọ̀ o ó yá àwọn tó yé bọ́ bàbá ẹni tó bá ti jẹ́ ọmọ èèyàn yóò rí jẹ́ ẹ̀ o èmi ò ní parọ́ fún yín tó bá lè DNA test is around K1 èló lẹ́fẹ́ fi ṣe DNA test ọ̀rọ̀ tó bá lóyún tó sàrà ni number 1 nínú yẹn mi láìkẹ́ rárá torí ẹ ti wọ́ ọmọ yẹn kò síbi tọ́mọ yẹn lè tó lè ní wọ́n ti mọ̀ pé ó ní ọmọ yẹn lẹ́ ń báwí kò yẹ kó rí bẹ́ẹ̀ K1 àbúrò yìí làwa jẹ́ o àmọ́ ń gbà mí àbúrò lè correct ẹ̀gbọ́n ẹ̀ o tó ti yé bàbá làwa náà
so ẹ̀yin èèyàn ẹ má máa sọ wípé ọjọ́ ọ̀la fẹ́ni tó lọ 70 sọ́jọ́ àárọ̀ ló wá wà ní àbẹ́ ìmọ̀gbà tọ́jọ́ ọ̀la gan bẹ̀rẹ̀ ni tó ti kọjá 20 40 30 40 50 ẹ wá ń sọjọ́ ọ̀la Ọlọ́run ní bàjẹ́ o kò ní bàjẹ́ Ààrẹ Almaroof náà ni Ìdómògùn Akínlájà ẹ bá mi share ẹ̀. tó bá lóyún kọyún Sàárà ni Sàárà ni tó bá lóyún kọyún Sàárà ni Sàárà ni Ọba Solomon tó bá lóyún kọyún ara wo lẹ tún gbé wáyé. Sàárà ni Sàárà ni. Good morning, ladies and gentlemen. This is Adelano Adekunle Solomon, aka Talofeku Baba one before, but now King Solomon for the whole universe, the only man that knows the secret of wisdom, the only one that can talk truth to anybody and not will happen. If anything happen, anything will spoil, anything spoil, will not be solution. Your 4th generation will suffer for it. God, man. Holy Center. Lórí ọ̀rọ̀ fídíò tó lọ lọ́wọ́. Lórí ọ̀rọ̀ K1 the Ultimate àti ọmọ. Tí ẹ̀yin ènìyàn ń gbé kiri. La fẹ́ sọ̀rọ̀ lé. Ṣé rí ẹ̀yin ènìyàn tí kọ́kọ́ bá ṣẹlẹ̀. Ẹ má máa tẹ emotion bọ̀. Bíbélì sọ pé jẹ́ ká máa wádìí ohun gbogbo dájú ká lè mọ̀ lè tí ń ṣe òtítọ́. Ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bí mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Kò sí nǹkan tí ẹ̀dá bá ṣe láyé tí kò ní gbèrè ẹ̀. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. Ẹni tó bá jẹ gbì ló máa kú gbì, ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì. Ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi. Àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ yìí kì í ṣe wípé kẹ́kọ̀ọ́ máa play orin lásán. Àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ la fẹ́ yọ jáde. Kí ló kọ́ wa? Àti wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ta ló jẹ̀bi. Fault ta ni. Now, ẹ̀yin obìnrin, oyún mẹ́ta ló wà. Ẹ̀yin ọkùnrin, oyún mẹ́ta ló wà. Èwo ni tí ọmọ yìí níbẹ̀ tó sọ wípé K1 the Ultimate ni bàbá òun. Now, number 1, we have coincident pregnant. Oyún òjijì, oyún àìròtẹ́lẹ̀. Number 2, we have oyún tẹpátẹpá. Ìbá ti lóyún fún ma fi dè mọ́lẹ̀. That is number 2. Number 3, we have agreement pregnant. Oyún tí a jọ jíròrò láàrin ara wa pé okay, mo fẹ́ kó lóyún fún mi. Mo fẹ́ kó lóyún fún ẹ. Àwọn oyún mẹ́ta tó wà nìyẹn. Now, I'm àkọ́kọ́ sọ̀rọ̀ lórí number 1, coincident pregnancy. Oyún òjijì. From example, èmi àti obìnrin kan jọ ń fẹ́ra. Mi ò sọ fún ẹ wípé mi ò fẹ́ ọmọ. Mi ò dẹ̀ sọ fún ẹ pé mo fẹ́ ọmọ. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ lọ ẹni wípé mo like ẹ, mo fẹ́ máa fẹ́, mo fẹ́ ká jọ máa fẹ́ra. Bí ìfẹ́ yẹn ṣe wá ń lọ, obìnrin yẹn wá lọ lóyún lójijì. Whether we like it or not, àti ọkùnrin yẹn àti obìnrin yẹn máa jọ tọ́jú oyún yẹn ni. Kí ọkùnrin máa sọ fún obìnrin pé kó lọ ṣẹ́ oyún, apànìyàn lọkùnrin yẹn. Because níbi tí obìnrin ti ń ṣẹ́ oyún, anything lè ṣẹlẹ̀. Ó lè damage ilé ọmọ yẹn. Ó lè damage ẹ̀mí arábìnrin yẹn. That is what we call coincident pregnancy. Irúfẹ́ coincident yẹn sì kò sí ẹ̀bi fún anybody. Ẹ̀yin méjèèjì lè máa jọ wá bí oyún yẹn máa ṣe, bá ṣe máa bí ọmọ, bá ṣe máa tọ́jú ẹ̀. Kò sí ẹ̀bi fún anybody. Oyún tipátipá, oyún máa fi dè mọ́lẹ̀. Nígbà tí ó pàdé ọkùnrin sọ fún wípé ẹ̀lú arábìnrin mo fẹ́ máa dó ẹni o, mo fẹ́ máa gbádùn ẹni o, mi ò fẹ́ ọmọ. But I will take care of you. Mi ò fẹ́ ọmọ. Ìwọ obìnrin wá lọ. Wọ́n wò pé mo dẹ̀ like man ní gan o. Wàá bẹ̀rẹ̀ sí rìn dímọ́kó. Òórìn dímọ́kó. Òórìn dímọ́kó. Òórìn dímọ́kó. Ó wá lọ lóyún. Ìwọ fúnra ẹ ló máa dágbèrú ẹ. Ìwọ obìnrin tó bá máa ṣerú kan bẹ́ẹ̀ yẹn, o gbọ́dọ̀ rí wípé owó ti wà lákàntẹ̀ tó fẹ́ fi tọ́ ọmọ. Dé ibi tí ojú òní ti ru ọmọ yẹn. Tó bá sọ pé bàbá ẹni kó wá take care ọmọ yẹn, ó ń ṣera ẹ̀. Torí ìwọ ló ní ìdí ọmọ. Oyún tẹpátẹpá nìyẹn, blame yẹn wà lórí obìnrin. Kò sí lórí ọkùnrin. Bó wọn lọ ṣẹ́wọ́ kú dànù, wọ́n kú fẹ́lẹ́ dà. Ìwọ ló fẹ́ bímọ. Ó ti sọ fún ẹ láti bẹ̀rẹ̀ wípé mi ò fẹ́ ọmọ. Tó bá ti mọ̀ wípé ọmọ ni ìwọ fẹ́, o ò ní right àti gbé òbò ẹ sílẹ̀ fún pé kó dó ẹ. So ìwọ ló ní blame yẹn. Oyún ẹ̀kẹta, òun ni oyún agreement láàárín ọkùnrin àti obìnrin. Wípé hello, arábìnrin mo love ẹ gan. Relationship tá dẹ̀ fẹ́ ṣe mo fẹ́ kó lóyún fún mi ni.
mo fẹ́ kó bímọ fún mi èmi náà fẹ́ jẹ́ ọkọ ìwọ náà fẹ́ jẹ́ ìyàwó mi so ẹ̀kẹta yìí ló dáa jù but in another way ẹ̀yin obìnrin bí ọkùnrin bá ti sọ fún ẹ wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fẹ́ ṣe relationship ẹ wàá béèrè lọ́wọ́ ọkùnrin wípé ẹ lóòótọ́ fẹ́ kí n bímọ fún ẹ ni tó bá sọ fún ẹ pé òun ò fẹ́ ọmọ o wípé kákan máa gbádùn ara wa ni tí o bá rí wípé o ready àti gbé ẹrù please má lóyún má rò wípé o lè foyún di ọkùnrin kankan mọ́lẹ̀ so now nínú ọ̀rọ̀ ọmọ tí a wá ń sọ̀rọ̀ nípa àyè báyìí èwo ló wá jẹ́ nínú àwọn ọkọ mẹ́rin tata kà sílẹ̀ yìí a ò mọ̀ òtítọ́ yẹn wà láàárín arábìnrin tó bí ọmọ náà àti K1 The Ultimate ṣùgbọ́n K1 The Ultimate tó bá jẹ́ pé number 1 yìí ni oyún coincident oyún òjijì tí kò sí agreement láàárín yín pé lóyún fún mi o ẹ sọ pé kó lóyún fún yín ẹ dẹ̀ sọ pé kó má lóyún fún yín but ibi tẹ́ ti ń bá eré àníyàn lọ ó di oyún whether you like it or not K1 The Ultimate you need to go back and take care of your child mo dẹ̀ mọ̀ pé kì í ṣe owó tẹ́fẹ́ fi tọ́ ní problem yín yeah so but ọ̀nà tí obìnrin yẹn gbà gbé kalẹ̀ ó lè jẹ́ wọn ló bí nínú yeah ó wò pé bí àwọn fẹ́ yẹ̀yẹ́ yín náà you don't need it you can follow the necessary another processing instead of you to come and shouting on internet yeah so tó bá jẹ́ wípé tí àkọ́kọ́ ẹni tó bá jẹ́ pé kò sí accident lóyún yẹn wá ẹ ò ní right àti sọ pé kó lọ ṣẹ́ oyún because tí ọkùnrin bá sọ fún obìnrin pé kó lọ ṣẹ́ oyún ẹ fẹ́ damage life obìnrin yẹn ó ti ṣẹlẹ̀ náà ni ẹ máa jọ rán ni so you need to go back and go and take care of that child whether you like it or not K1 The Ultimate but tó bá jẹ́ pé oyún ti pátẹ́pá oyún máa fi dè mọ́lẹ̀ ni ìyá ọlọ́mọ ẹ máa bẹ́ ni o ẹ máa bẹ́ K1 The Ultimate ni o ẹ ní wá pẹ̀lú ìgbéraga no ẹ ní wá pẹ̀lú wípé bóyá fẹ́ borúkọ ẹ̀ jẹ́ no it's not supposed to be like that so àwọn nǹkan tí fẹ́ kí àwa ọkùnrin àti obìnrin mọ̀ nìyẹn but ẹ̀yin àwa ọkùnrin ẹ má pa àwọn obìnrin o because kẹ́ máa sọ fún obìnrin wípé kó lọ ṣẹ́yún is total stupidity nǹkan tó bá ti mọ̀ wípé o ò lè parí ẹ̀ má bẹ̀rẹ̀ wà á ti sọ fún láti bẹ̀rẹ̀ so ní prevention tó fi prevent ara tó bá sọ pé wọn ò ní fi obìnrin sílẹ̀ kó máa lọ tí a dóbìnrin lóyún ká sọ kó dóyún tó ká ló kó lọ sẹ́yìn afẹ́ pa obìnrin yẹn ni kì í ṣe kan tó dáa so please ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ kì í ṣe orin ẹnìkan ní ká máa jó sí kì í ṣe ìbúbú nìkan ní ká máa bú nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ wo ló kọ́ mi ẹ̀kọ́ wo ló kọ́ ẹ̀ so ọkùnrin tó bá ti sọ fún ẹ for the first place pé wọn ò fẹ́ ọmọ ni wípé o prevent ara ẹ dáadáa ni wípé o lóyún ṣùgbọ́n eléyìí tí ẹ ò jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ jọ mo bẹ̀ yín ẹ gbìyànjú kẹ́ ní agreement tó péye ó tún jẹ́ kí ọkùnrin gorí ẹ because tó bá ṣẹlẹ̀ ẹ̀yin obìnrin náà lè máa jẹ eléyìí tó jù nínú ìyá yẹn ṣùgbọ́n eléyìí tó ti dájú ni wípé kí ọkùnrin pàdé obìnrin kóbìnrin pàdé ọkùnrin kó sọ fún mi pé hello I want you to be my wife mo fẹ́ fẹ́ ẹ sílé ni mo dẹ̀ fẹ́ kó lóyún fún mi ìyẹn ló ti dájú ṣùgbọ́n méjì tó wà lókè yẹn tó bá jẹ́ pé coincident ọkùnrin tọkùnrin bá sọ pé kóbìnrin lọ ṣe ọkùnrin ló jẹ̀bi ọkùnrin whether ọkùnrin yẹn like or not ó gbọ́dọ̀ take care ọmọ yẹn ṣùgbọ́n tó bá yẹ kó oyún tipátipá obìnrin ló jẹ̀bi torí wọ́n ló fẹ́ foyún dé mọ́lẹ̀ ó dẹ̀ sọ fún mi pé òun fẹ́ oyún ó dẹ̀ ti bá ẹ sọ láti bẹ̀rẹ̀ ìwọ ń lọ yẹ àdéhùn so bí àwọn ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn tó bá yọ lóyún kóyún tó bá lóyún kóyún sára ni tó bá lóyún kóyún tó bá lóyún kóyún sára ni ọba àgbáyé sọ ilé tó fẹ́ sọ láàárọ̀ yìí ó kù síkù so K1 The Ultimate tó bá jẹ́ pé number 1 yìí ni ẹ padà lọ kẹlẹ̀ tọ́jú ọmọ yín bẹ́ẹ̀ ni because ayé ò ní mú wa o ìdí òdẹ̀ nídìí wa ire o àgbáyé lọ ìjì ajá. nílé odindi kan ìyàwó ló kún bẹ́ẹ̀ àníṣe kọ́lá làwọn oníyẹn kọ́ ló ń fọrùn kẹ́ wọn may so rest in peace ẹ lówó tó nà ó ẹ gbajúmọ̀ tó nà ó but at the same time gbogbo àwọn ìyàwó ẹ̀ ló ń gbénu lé ń bẹ̀ bàbá Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ ẹ mọye ìyàwó tó fẹ́ títí tó fẹ́ bá dín náà ó fẹ́ náà ó fẹ́ dá mi ó fi wọ́n sáàyè wọn ni ìgbà tí ìgbà tó tún tó sọ̀rọ̀ ọmọ fún àwọn kọ́nà tó fò gànà náà sá lọ ṣé bàbá yẹn ló kọ̀ wọ́n bàbá kọ́ ló kọ̀ wọ́n náà bàbá yẹn kọ́ ló kọ̀ wọ́n àwọn ọmọ yẹn gan-an tún bú wọn bú bàbá ta ló mọ̀ bóyá bàbá gan ni ò dá because ibi kan ò lè gbèyàn kíyàn sọ pé òun fẹ́ fi bẹ̀ sílẹ̀ ẹ fi wọ́n sáàyè wọn ẹ jẹ́ kán wà níbi tó yẹ kán wà kóníkálukú wà láàyè ẹ̀ ẹ bá tẹ̀ bá lè stand obìnrin tẹ̀ lè bóbìnrin gbé because. Bọ̀dá Wasiu Ayinde ẹ̀dọ́kọ̀ títí ẹ̀túndógbòdì Delta State yìí ò tí ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ibi tó bá ti bùyàn nìyàn lè darí ayé ẹ̀ lọ ṣùgbọ́n àì má gba ọmọ yẹn má tọ́jú ọmọ yẹn ẹ̀ṣẹ̀ ní fún yín o tẹ́ ẹ̀ bá tọ́jú ọmọ tó gbé ọmọ tí lédì yẹn bí tó ní òun àṣìzáàtì ọmọ yẹn sọ wípé òun nídìí ìrànlọ́wọ́ yín ẹ láàánú ẹ burú gan o ṣètò ibi tèmi tí wọ́n máa ti ń sọ pé ẹ burú mo máa ń gbọ́rọ̀ yín náà pé ẹ burú wípé àkùkọ gàgàrà yín kò fẹ́ yí kékeré kọ
bọ̀dá Wasiu Ayinde wọ́n ní àkùkọ gàgàrà yín kò fẹ́ kékeré kọ ṣé tiẹ̀ rí èyí tí mo fi mọ̀ pé tó ń sọ pé ẹ burú nígbà tí ẹ ń ṣe 8 days màmá yẹn tẹ́ bá rí bẹ́ẹ̀ ṣe ṣí ẹnu báyìí tẹ́ sọ̀rọ̀ sáwọn àáfàá bẹ́ẹ̀ mo ti gbé fún yín pé gbogbo ọ̀rọ̀ tán máa ń sọ nípa ọ̀rọ̀ yín òótọ́ ni ọmọ ọlọ́mọ ọmọ tí ó mọ̀ yín ní bàbá tí yẹ wá sọ fún wípé òun ní bàbá òun lọ ẹ̀yin lòun bí fún ẹ tọ́jú ọmọ yẹn o ẹ má ṣe níṣe bẹ́ẹ̀ ṣe po ayé Manuela náà ẹ burú gan o bọ̀dá Wasiu Ayinde àwọn olórin tó kù lẹ́yìn yín tó bá lọ mú ìwà tẹ́ ń wù yìí àwọn á ṣe ṣégè fún wọn torí ẹ̀yin ṣàṣegbé gbogbo nǹkan tẹ́ ń ṣe kí ló dé anything under skirt lẹ fẹ́ máa wò ó ti yín bọ̀dá Wasiu Ayinde anything tó bá wà under skirt ẹ ṣàfẹ́ ṣí tẹ bá wá ṣe tán tó bá doyún ẹ wá níyà sí wọn ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run bọ̀dá Wasiu Ayinde ẹ dẹ̀ bẹ̀rù tó mo rí pé kò sẹ́ni tó lè advice yín woman tó gbé ọmọ wá sórí social media tó sọ wípé òun lòun bí ọmọ yẹn fún yín ó lóun gbé ọmọ yẹn lọ fún ìyá yín ní Jẹ̀bú ó ní ìyá yín sọ wípé òun ò tí ì kú òun dẹ̀ ti bíra òun ẹ lọ gba ọmọ tẹ́ ẹ bí síta àwọn máa lè ẹ̀yin pẹ̀lú àwọn tó jẹ́ kó máa lè gan pọ̀ ń tà bọ̀dá Wasiu Ayinde ẹ lọ gba ọmọ yín ẹ lọ gbà á kódà ẹ ń ṣe lídà tíyan lè máa wà àwòkọ́ṣe nípa ẹ̀ rárá àwọn olórin tó wá ń wà àwòkọ́ṣe nípa yín wọn mọ nǹkan tó kù tó fẹ́ fàyè wọn ṣe torí nípa pé ẹni jẹ́lọ́sì owú wà lára yín bọ̀dá Wasiu Ayinde ẹ mọ bó ṣe ń jowú èèyàn ẹ fẹ́ kí àwọn ọmọ tó wà lẹ́yìn yín gan rí chance ẹ fẹ́ ẹ̀yin náà lẹ tún máa bímọ síta ẹ tún ní gbọmọ ẹ wá máa dààmú obìnrin àwọn máa wá bọ ọ̀nà ẹ̀bùrú tó fẹ́ gbà dọ́dọ̀ yín obìnrin wá yín wá tó bímọ fún yín ṣé obìnrin tó bímọ fún yàn lè láyà kọ́mọ wá sọ́dọ̀ yín ó kọ́mọ yẹn wá ẹ tún yọ̀ bọ́ sí pé kó máa lọ obìnrin yẹn ní kò sí kọ́bọ̀ lọ́wọ́ owó mọ́tò àti padà bọ̀dá Wasiu ẹ̀ ń try ẹ̀yin gbogbo náà kọ́ máa pè ní àgbà fìyọ̀yọ̀ ó ṣetán ẹ fẹ́ mú plane jáde ẹ fẹ́ mú plane bọ́ọ̀lẹ̀ lórí furuufú ibi tí inú yín le dé ẹ tún fẹ́ mú plane bọ́ọ̀lẹ̀ ẹ tún fẹ́ ó yẹ ká gbórí yín dúró síbẹ̀ ń jọ yẹn pẹ̀lú inú yín tó le yẹn inú yín le obìnrin bá bóbìnrin lájọṣepọ̀ tó bá doyún ẹ wá ní kó lọ yọ ẹ dẹ̀ ń kọrin ẹ jọ kí lè wá fi ń ṣe wáàsí fáwọn èèyàn àrèlé náà ti wálé o ìkan ti wálé nínú àwọn ọmọ o ìkílẹ̀ ti wálé náà imú yín yẹn gangan ní NAFDAC number sẹ́ imú yín la fi mọ̀ pé ọmọ yín òun lè yọ ọmọ yín ni ẹ bẹ̀rù Ọlọ́run ẹ máa fọwọ́ lágbáyàn lójú bọ̀dá Wasiu Ayinde ẹ máa fọwọ́ lágbáyàn lójú ẹ ṣe the needful ẹ lọ gbọmọ tẹ́ ẹ kọ̀ síta kódà ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin o ẹlòmíà sọ pé òun fẹ́ dàbí Wasiu Ayinde ẹ máa là á torí ìwà táwọn Wasiu Ayinde yìí ń wù lábẹ́lẹ̀ ìwà tí yóò gbọ́dọ̀ fi tọrọ ni ìwà ìkà báwọn èèyàn ṣe wá ń fẹ́ yín ẹ̀yin ilé ilé bọ́ta lẹ́ ń sọ pé kó máa yọ́nú sí yín ara àwọn tẹni kó máa yọ́nú sí yín ara wọn náà lẹ́ ń dà yìí o ẹ sọ pé ẹ̀yin màmá ẹ máa yọ́nú sí mi ara àwọn tó máa yọ́nú sí yín náà lára wọn ìyá tóbìnrin tó bímọ fún yín tẹ́ gbọ́mọ lọ́wọ́ ẹ̀ ará Delta State mo wá gbọ́ ẹ̀yìn kan tẹ́ ń sọ wípé ṣé báwo ló ṣe máa relationship yẹn ṣe máa tó 7 years ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run ṣé lédì yìí Badmus kí lórúkọ lédì tó jáde ṣé òun náà ṣàlàyé títí ẹ̀ ń gbà yẹn ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ èèyàn Wasiu Ayinde ìwà tó wà lọ́wọ́ yín ò dáa bọ́dá Wasiu Ayinde ìwà yín ò dáa ìwà kẹ́ máa ṣèkà fóbìnrin ìwà tẹ́ ń wù ò dáa ó wá ṣe tán ẹ̀kọ́ ẹ̀yin máa yọ́nú sí mi nígbà tẹ́ mọ̀ pé ẹ ti ṣèkà fáwọn èèyàn lọ ẹ ti dóbìnrin ọ̀pọ̀lọpọ̀ lóró ẹ wá ní kó máa yọ́nú sí yín ẹ lọ gbọ́ ọmọ tẹ́ ẹ bí sí ọmọ tó ti pé 12 years yẹn ẹ lọ gbà wọlé ẹ lọ gbọ́ ọmọ yín wọlé àṣà síbẹ̀ nígbà tẹ́jọ́ ń gbé lága sí lógo síbẹ̀ bọ̀gbà tó ti di pọ̀rọ̀ ti di bóòlù yá mi gbogbo etí ti gbọ́ ẹ máa fìbẹ̀rù Ọlọ́run wà tẹ́ ń wù bọ̀dá Wasiu Ayinde ẹ lọ gbọ́mọ wọlé ẹ lọ dàpọ̀ mọ́ ọmọ tọ́ ẹ má máa yan obìnrin jẹ
kó tó di pé wọ́n yọ́nú sí yín ẹ lọ gbọmọ lọ́mọ wọlé kẹ́ fún ní good life. Ọ̀dà Wasiu Ayinde ẹ̀ níbẹ̀rù Ọlọ́run